ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Mo kí gbogbo wa ẹ̀yin olùgbọ́ àti olùwò mi ní dédé àkókò yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ rẹ̀ nínú ayé wa. Orí ọ̀fẹ́ yìí lórúkọ Jésù kò ní dáwọ́ dúró. Mo kí wa káàbọ̀ sí àkókò orí ọ̀fẹ́ fún ti ọjọ́ òní. Lórúkọ Jésù Kristi, orí ọ̀fẹ́ yìí kò ní fò wá ru. Orúkọ mi ni Stephen Abiodun Ọládipúpọ̀ láti inú ìjọ onítẹ̀bọmi Ògo Olúwa tí ó wà ní agbègbè Àkóbọ̀ nílùú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ṣáájú kí a tó tẹ̀síwájú, ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa Ọlọ́run olóore ọ̀fẹ́, a fi ọpẹ́ fún yín torí pé orí ọ̀fẹ́ yín náà ló ń gbé wa ró. Fún àwọn ènìyàn yìí, Olúwa mo yìn yín lógo torí pé orí ọ̀fẹ́ yín ó ń gbé wọn ró. Olúwa ẹ gba ọpẹ́ wa. Olúwa, àkókò ti tó láti gbọ́ láti ẹnu yín. Olúwa ẹ bá wa sọ̀rọ̀. Olúwa àti olùṣọ́ àti olùgbọ́, Olúwa jẹ́ kí ayé wa kó ní ìyípadà ọ̀tun nípasẹ̀ ọ̀rọ̀ yìí. A ó máa yìn yín, a ó máa gbé yín ga ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Orí ọ̀rọ̀ tí a ó máa gbé yẹ̀wò ní ọjọ́ tòní, ó ní mo pè ní ipò àdúrà àti ìtètèmọ̀lára nínú àtúnkọ́. Ipò àdúrà àti ìtètèmọ̀lára nínú àtúnkọ́. A máa kà láti inú ìwé Nehemiah orí 9. A ó ka ẹsẹ̀ 7 títí dé ẹsẹ̀ 9. Nehemiah orí 9 láti ẹsẹ̀ 7 títí dé ẹsẹ̀ 9. Olúwa kà báyìí. Ó sì ṣe nígbà tí Sanbalati àti Tòbíà àti àwọn ará Arábíà àti àwọn ará Amoli àti àwọn ará Asdodi gbọ́ pé a mọ odi Jerúsálẹ́mù dé òkè àti pé a bẹ̀rẹ̀ sí tún ibi tí ó ya ṣe, inú wọn ru gidigidi. Ẹsẹ̀ 9. Gbogbo wọn sì jọ gbìmọ̀ pọ̀ láti wá bá Jerúsálẹ́mù jà àti láti ṣe ìkà sí i. Ẹsẹ̀ 9 tí a ó ti dànù dúró. Ṣùgbọ́n àwa gbàdúrà wa sí Ọlọ́run wa, a sì yan ìṣọ́ sí wọn lọ́sàn-án àti lóru nítorí wọn. Ẹsẹ̀ 9 ó ní ẹsẹ̀ wúrà wa tí mo fẹ́ tún kà. Ṣùgbọ́n àwa gbàdúrà wa sí Ọlọ́run wa, a sì yan ìṣọ́ sí wọn lọ́sàn-án àti lóru nítorí wọn. Òtítọ́ ni pé àwọn mìíràn kì í ní inú dídùn sí àṣeyọrí ẹlòmíràn. Àwọn ènìyàn kan wà tó jẹ́ pé kì í tẹ́ wọn lọ́rùn kí ènìyàn mìíràn ṣe àṣeyọrí tàbí kí ẹlòmíràn kó ṣe nǹkan tí wọ́n mọ̀ fi fún wọn ní ìwúrí. Àwọn kan wà tó jẹ́ pé wọn yìí fẹ́ bẹ́ẹ̀ rárá, inú a máa bí wọn. Ó tilẹ̀ jẹ́ pé àwọn wọ̀nyí ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n kàn máa ní orí ọ̀fẹ́ láti ṣe nǹkan bẹ́ẹ̀. Wọ́n á máa fẹnu tẹ́ńbẹ́lú á ní kí ló ṣe, á ní kí n bákábáká rẹ̀. Wọ́n á fẹnu sáátán tí ẹlòmíràn ṣe tó dára nítorí pé wọn ò ní orí ọ̀fẹ́ láti ṣe. Èyí ni ipò tí àwọn Júù wà lákòókò tí à ń sọ nípa rẹ̀ yìí nínú ibi kíkà wa yìí. Nígbà tí wọ́n ń gbìyànjú láti tún odi Jerúsálẹ́mù kọ́, láti tún ìlú yìí ṣe, ibi tí ó ya láti tún mọ́, ibi tí ó ní àkùdé láti tún ṣe, àti ohun gbogbo tí wọ́n nílò nígbà tí wọ́n ń ṣe akitiyan láti ṣe. Ọ̀rọ̀ Olúwa jẹ́ kó yé wa ní ẹsẹ̀ 7 pé nígbà tí Sanbalati àti Tòbíà àti àwọn ará Arábíà àti àwọn ará Amoni àti àwọn ará Asdodi gbọ́ pé a mọ odi Jerúsálẹ́mù dé òkè. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ará nínú Olúwa,
wọn ò rí wọn, wọn ò takò wọn, wọn ò sọ̀rọ̀ òdì sí wọn, ṣùgbọ́n nígbà tí wọ́n dé bèbè àṣeyọrí nígbà náà ni inú wọn bẹ̀rẹ̀ sí í ru, inú ń bí wọn sí ìṣerere àwọn ènìyàn yìí. Wọ́n bẹ̀rẹ̀ sí í gbógun tì wọ́n, wọ́n bẹ̀rẹ̀ sí í dí wọn lọ́wọ́ ní àkókò tí ìlọsíwájú àti àṣeyọrí tó ń bá iṣẹ́ wọn. Wọ́n sa gbogbo ipá wọn láti dí wọn lọ́wọ́. Àwọn wọ̀nyí tí a ń sọ nípa wọn yìí, àwọn Sanbalati àti àwọn Tòbíà àti àwọn ẹgbẹ́ rẹ̀, wọ́n jẹ́ àwọn tí wọ́n súnmọ́ àwọn ọmọ Júù pẹ́kípẹ́kí. Àwọn lè fi wọ́n wé àwọn ọ̀tá tí wọ́n farajọ ọ̀rẹ́. Àwọn tí Yorùbá máa ń pè ní asúfèéyàgbàdo, wọ́n farajọ olóko, wọ́n sì tún farajọ olè. Àwọn wọ̀nyí kí ènìyàn tó mọrú wọn, ọmọ ń pẹ́. Àwọn yìí ni wọ́n ń gbógun ti àwọn ọmọ Ísírẹ́lì. Àwọn ni wọ́n ń gbógun tì wọ́n tí wọ́n ń dí wọn lọ́wọ́ àṣeyọrí wọn. Ọ̀pọ̀ náà lónìí ni wọ́n jẹ́ ọ̀tá nínú ọ̀rẹ́. Ọ̀pọ̀ lónìí ni wọ́n súnmọ́ ènìyàn tó jẹ́ wípé inú wọn ò dùn sí ìṣerere wa. Báwo ni a sì lè mọrúfẹ́ àwọn ènìyàn bẹ́ẹ̀ nínú ìrìn àjò ayé wa? Àti pẹ̀lúpẹ̀lú kí ni a lè ṣe nígbà tí a bá mọrú àwọn ènìyàn bẹ́ẹ̀? Yorùbá máa bọ̀ wọ́n á sọ wípé tí Ọlọ́run bá ti fọ̀tá ẹni hàn ni kò lè pani mọ́. Ṣùgbọ́n tí ènìyàn bá jẹ́ ọlọ́gbọ́n ni irú ọ̀tá bẹ́ẹ̀ ò fi ní pànìyàn. Tí ènìyàn bá ní ọgbọ́n Ọlọ́run, ó ṣeé ṣe kí irú ọ̀tá bẹ́ẹ̀ tí ènìyàn ti mọ̀ ó tó ṣekú pani. A nílò láti jẹ́ aládùúrà nírú àkókò tí a bá mọ irú àwọn ènìyàn yìí. Àti pẹ̀lúpẹ̀lú a nílò ìtètèmọ̀lára nírú àkókò bẹ́ẹ̀. Èyí ló ràn Nehemiah àti àwọn ènìyàn rẹ̀ lọ́wọ́ tí wọ́n fi borí ìgbógun ti àwọn Sanbalati àti Tòbíà àti àwọn ará Amórì àti àwọn ará Aṣdódì. Èyí ló ràn wọ́n lọ́wọ́ láti borí wọn. Èyí ló sì fún wọn ní àṣeyọrí nínú ìgbìyànjú wọn. Èyí nìkan kọ́, wọ́n tètè ní ìmọ̀lára, wọ́n tètè gbé ìgbésẹ̀. Kí ni ìgbésẹ̀ tí wọ́n gbé? Wọ́n yan ẹ̀ṣọ́ aláàbò tí ó máa ṣọ́ ibi tí wọ́n ti ń ṣiṣẹ́, tí ó máa ṣọ́ lọ́sàn-án àti ní òru. Wọ́n ní ìkíyèsára, wọn ò sì fi rólé apá kankan dá ìkan sí. Wọn ò mọ gbàdúrà kí wọ́n fi ìṣọ́ sílẹ̀. Wọn ò sì mọ ṣọ́ iṣẹ́ tí wọ́n ń ṣe kí wọ́n fi àdúrà sílẹ̀. Èyí ni ipa tí àdúrà ń kó nínú ìrìn àjò àṣeyọrí. Èyí ni ipa tí ìtètèmọ̀lára ń kó nínú ìrìn àjò àṣeyọrí. Arákùnrin àti arábìnrin, ọ̀dọ́ àti àgbàlagbà, irú ipò wo ni ìwọ wà nínú àdúrà? Ǹjẹ́ o ní oore ọ̀fẹ́ láti máa gbàdúrà láìsinmi àti ní àìsàárẹ̀? Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì oko àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbò, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta. Ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú gbogbo. Ètò òun ẹ́ orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6 àbọ̀. Sígbà wo? Sí aago 6 àbọ̀. Àràárọ̀. Bí ilé iṣẹ́ ìmáwòrán báwọn. Ìwé Tẹsalóníkà kínní orí 5 ẹsẹ̀ 17 ti wí. Ó wípé ẹ máa gbàdúrà láìsinmi àti láìsàárẹ̀. Ẹ máa gbàdúrà ní àìsinmi. Ìtumọ̀ yìí ni wípé láì ní gbèdéke títí tí ayọ̀ wa yóò fi kún ni a nílò láti máa gbàdúrà. Àti pẹ̀lúpẹ̀lú a nílò ìkíyèsára. Ọ̀rọ̀ Olúwa sọ wípé ẹ máa ṣọ́ra kí ẹ sì máa gbàdúrà. Ṣọ́ra ló ṣáájú máa gbàdúrà. Ẹni tó bá kíyèsára tí kò gbàdúrà, ó ṣeéṣe kí àṣeyọrí kó má tètè wá. Ẹni tó bá sì ń gbàdúrà
tí ò ní ìkíyèsára ó ṣeéṣe kí àṣeyọrí rẹ̀ náà bákan náà kó falẹ̀. Nítorí náà nínú ìrìn àjò wa fún ti ọjọ́ òní àti nínú ìrìn àjò wa ní ọjọ́ ayé wa gbogbo a nílò láti kún fún àdúrà. Bíbélì wí pé àdúrà olódodo ó ń ṣe iṣẹ́ agbára. Àwa sì jẹ́ olódodo nípasẹ̀ ikú àti àjíǹde Jésù Kristi kì í ṣe nípa iṣẹ́ ọwọ́ wa. Fún ìdí èyí ńkọ́ ni wípé ẹ jẹ́ ká ṣàwọnú Jésù Kristi lọ kó sọ wá di olódodo nínú Olúwa níwájú Olúwa kí àdúrà wa kó lè mú àṣeyọrí ńlá wá bá wa, kí àdúrà wa kó lè mú àṣeyọrí àti èsì ayọ̀ wá fún wa, àti pẹ̀lúpẹ̀lú kí a lè ní ìkíyèsára, kí a lè ní ìtètèmọ́lára tí a nílò nínú ìrìn àjò wa. Nípa èyí àṣeyọrí wa dájú tí a bá ti wà nínú Kristi Jésù, tí a ní ìtètèmọ́lára tí a sì kún fún àdúrà, àṣeyọrí wa dájú. Ìdáwọ́lé wa yẹn ìṣerere ni yóò sì kẹ́yìn rẹ̀. Mo ń rọ olùgbọ́ mi ní àkókò yìí, ọkùnrin àti obìnrin, ọmọdé àti àgbàlagbà, pé kí a fi ayé wa fún Jésù Kristi, kí a kún fún àdúrà nínú ìrìn àjò wa, kí a sì tẹ̀síwájú nínú ìbárìn pẹ̀lú Ọlọ́run, kí a ní ìtètèmọ́lára nípa oore ọ̀fẹ́ rẹ̀, kì yóò sí ewu fún wa ní ojú ọ̀nà wa. Tẹ́rí ọkàn rẹ bá nígbà tí à ń gbàdúrà pé Olúwa ràn mí lọ́wọ́, fún mi ní agbára àdúrà, gbé agbádá àdúrà wọ̀ mí, agbádá àdúrà àgbáyọrí tí yóò mú mi ṣe rere lórí ìdáwọ́lé mi gbogbo, àti pẹ̀lúpẹ̀lú fún mi ní oore ọ̀fẹ́ ìtètèmọ́lára nígbà tí àwọn ẹni ibi tí wọ́n bá ń súnmọ́ etílé tí wọ́n bá ń dí mi lọ́wọ́ ìṣerere. Olúwa fún mi ní oore ọ̀fẹ́ ìtètèmọ́lára nínú ìrìn àjò ayé mi. Olúwa ràn mí lọ́wọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Olúwa Ọlọ́run wa, a dúpẹ́ láyọ̀ ayìn lógo fún àkókò oore ọ̀fẹ́ yìí. A dúpẹ́ fún ọ̀rọ̀ tí ẹ ti bá wa sọ. A dúpẹ́ ibi tí ẹ ti pe àkíyèsí wa sí pé a nílò ìtètèmọ́lára, àti pẹ̀lúpẹ̀lú a nílò láti kún fún àdúrà èyí tí ó mú wa sí àṣeyè àti àṣeyọrí nínú ìrìn àjò wa. Olúwa, mo gbàdúrà fún oore ọ̀fẹ́ láti lè kún fún àdúrà, láti lè bí ipa pàtàkì tí àdúrà ń kó nínú ìrìn àjò àṣeyọrí. Lórúkọ Jésù, Olúwa ẹ fún wa ní oore ọ̀fẹ́ náà. Olúwa ẹ ràn wá lọ́wọ́ láti lè bá rìn bó ti tó àti bó ti yẹ, àti láti ní ìtètèmọ́lára tí a nílò fún àṣeyọrí wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. À ń rọ̀ wá láti tẹ̀síwájú láti tẹ bọ́tìnì pupa tí ó wà ní abẹ́ fọ́nrán móhùnmáwòrán wa yìí, pé láti lè máa tẹ̀síwájú láti máa jẹ́ alábàápín nínú ìbápàdé wa pẹ̀lú Ọlọ́run lójoojúmọ́ láti ìkànnì yìí. Èyí ó fún wa ní oore ọ̀fẹ́ láti máa dàgbà lẹ́mìí àti lára, àti láti máa jẹ oore ọ̀fẹ́ Ọlọ́run síwájú àti síwájú sí i, àti pẹ̀lúpẹ̀lú kí a tẹ bọ́tìnì àmì ago tó wà ní abẹ́ fọ́nrán yìí lè yọ ọmọ rán wa létí lóòrèkóòrè ní àkókò tí iṣẹ́ ìránṣẹ́ bá ń jáde láti ìkànnì yìí. Bí a ṣe ń ṣe èyí, oore ọ̀fẹ́ Ọlọ́run yóò máa pọ̀ sí fún wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.